وأخلص مدحي للنبي محمد وذريته منها نبي محمد نبي أقام الدين والدين مائل واسمع لما يتلى ونادي سلام الله يا قبر أحمدي على جسدي لم يبلى قبل ولا يبلى تراني أراني عند قبرك واقفا يناديك عبد ما له غيركم مولى أسامك يا مولاي ونجه لمأمولي وفتح لمكفال حوائج في الدنيا بجايك عجلتي وعاجلة أخرى ليوم مؤجل فصلب الهودي ما ذكرتك وادني بمصباح نور العلم في كل مشكل وعند فراق الروح كل مشاهدا ليشهد به توحيد قلبي ومكوال إليك وسيلتي بجميل ظني. gbogbo àwa tí àánú Ọlọ́run ní kí gbogbo wa kí a jọ wà níbí láti jọ wá bá Alhaji wa Ridwanullah Ajídàgbà tí a fi ṣetán ẹ̀dá mi ò fẹ́ kẹ́ kọ̀yìn sí mi kò fẹ́ kẹ́ kọ ẹ̀yìn sí mi ẹ̀yin tẹ́ wà níwájú mi bí ni o kálukú lè kọ ẹ̀yìn níjọ́ tọ́lọ́ ń gbéra wà nábì dìde tó ní kí wọ́n lọ máa wo àwọn kan náà kọ̀yìn sáà nábì níjọ́ náà. ìwọ tó bá gbà pé al-ulama warathatul anbiya báwọn àfa àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run kò sì sí ní tá a jogún lára wọn tó ju nurul hidayah lọ. bẹ́ẹ̀ mo mọ̀ ọ́ kẹ́ mo lọ wí. إليك وسيلتي بجميل ظني. mo fẹ́ kẹ́ jòkó ní ẹjọ́. وبالقرآن منك وبالرسول. àwọn ọ̀ràn àwọn àfa wa nu àwọn sàláàtì nu. وبالصديق والفاروق خير جميع الناس بعد بالبتول. ìwọ̀nba tí Ọlọ́run rán mi láti wá yanjú ń bí lénìí ká tó lè yanjú ẹ̀ sáwọn tó yóò ń bọ̀ ànábì wà níbí. وبالصديق والفاروق خير جميع الناس بعد بالبتول. Sheik wọlá sùkọ. وبعدهما بذي نورين موي بولالا ليالي وغيث ذوي المحول. àwọn tí wọ́n yóò ń bọ̀ ànábì ti lọ lé tán. يا راكبا نحو المدينة قاصدا بلغ سلامي على النبي محمد. ẹ ràn wá lọ́wọ́ kẹ́ yóò ń bọ̀ ànábì. يا
نحو المدينة قاصدا بلغ سلامي على النبي محمد بلغ سلامي على النبي محمد. Alhaji wa Ridwanullah ni wọ́n pè wá. Ẹ jókòó mi tí n ti máa rí yín láàrin bíi 30 ìṣẹ́jú sódà báyìí. يا راكبا Mo kí Alfulani. نحو المدينة قاصدا. Ẹni tó ní ìràwọ̀ kan bóde ń jẹ̀ta òpùrọ́. نعم. Ìjẹta gan lọ́jọ́ tí ẹ bí mi sáyé. بلغ سلامي على النبي محمد بلغ سلامي على النبي محمد. Gbogbo àtàwọn ń bí sáyẹn ìsìlámù jẹ́ ní tá a lè Yorùbá nẹ́bí. Àbí ojú ń tì ọ́ láti jọmọ lẹ́yìn ànẹ́bí kọ́. كان من بعد الضلالة يهتدي صلى على الهادي البشير محمد صلى على الهادي البشير محمد. Ntí àwa yanjú ń bí lónìí ọ̀rọ̀ tí ó gùn rárá ni. A dúpẹ́ fún Ọlọ́run. الحمد لله O tún lè dúpẹ́ ni. الحمد لله. Ajídàgbà kí lẹ́mọ̀ tí ìjẹ́ èèyàn ò dúpẹ́. Tẹ́ ẹ bá rẹ́ni tí ò dúpẹ́ àrùn kan náà ní í ṣe. Gbogbo ẹ̀dá tí ò bá ní dúpẹ́ yanzuru ila man huwa fawqahu. Ojoojúmọ́ ẹni tó jùlọ ni ó máa wò kò ní wo ẹni tí ò tó. Bá a sì ṣe wà ń bí mo kí bàbá wa Sheik wa Ridwanullah kú ẹ̀ nípa rẹ̀. آمين. Wọ́n من كان من بعد الضلالة يهتدي ẹjọ́ صلى على الهادي البشير محمد. Khalifa Sham Saad mo kí yín. صلوا عليه وارفعوا أصواتكم يغفر لكم من يومكم قبل الغد. Ta ló ń da dòsùnmú láàmú? صلوا عليه وارفعوا أصواتكم Mo kí Alhaji wa Hakim láti ìlú Kaduna. يغفر Àwọn Al-Imam Muyideen Islamic Foundation yẹn ní Kaduna. يغفر لكم من يومكم قبل الغد. Ntí ìjẹ́ kéèyàn ó dúpẹ́. Gbogbo ẹ̀dá tí bá ti ń wo oore olóore ètò wà lọ́wọ́ tiẹ̀ náà yóò bọ́ sọnù. الله. Ọlọ́run tó dá wa kò sàdéhùn pé yóò dọ́gba. Ẹjọ́ ẹ dákun. Rárá má jojú mi ó yọnu. يغفر لكم من يومكم قبل الغد. Alfulani sẹ́ràn tó wà ń bí ẹsẹ̀ bá ń bá wọn sọ̀rọ̀ díẹ̀díẹ̀ kí wọ́n fara balẹ̀ fún mi díẹ̀. Ìṣòro tó wà lára ẹlòmíì dòní kì í ṣe bọ́lọ̀hún ò ṣàánú ẹ̀ kò ní tẹ́lọ́rùn ni. سبقت Ẹ dákun. مقادير الإله وحكمه. Ẹ̀yin ọmọ ìyá mi tí mo wá bá ń bí ẹ fara balẹ̀ èmi alájọ wà ní ìjókòó nísìnyí. Àìbẹ́ ọ̀kọ́ ni. Ó sì wá débi kù mí àwọn ọmọ náà. فأرح فؤادك من لعل ومن لو. Àkọọ́lẹ̀ Ọlọ́run ti ṣáájú. Gbogbo àwọn tó wà níbí lónìí kò sẹ́ni tí ò fẹ́ dé èèyàn. Àmọ́ tó burú ni kọ́ bá èèyàn fẹsẹ̀ wọn sẹ̀ torí ọmọ tó lọ́n kọ fún. سبقت مقادير الإله Ọ̀rọ̀ tí Alfulani ó sọ tí wọ́n fi bù wọn lọ́kọ̀ ẹlòmíì ó sọ ẹ̀wọ̀n ni ó parí ayé rẹ̀ sí. وحكمه. Àbọ̀rọ̀ táwa ń sọ káyọ̀ tí gbogbo nǹkan wá rọ̀ sọ̀mù yín ẹlòmíì náà sọ wọ́n lé kó nù ìlú ni.
فأرح فؤادك nígbà tá a kọ́ fún un. لعل ومن لو. káàrin àwọn èèyàn ló wá mú àkọọ́lẹ̀ tó dáa wáyé wọn ò réèyàn gidi dúró tìyàn. الله. lónìí ni ìdòsùnmú nìràwọ̀ náà lo òkè tí ò ní wálẹ̀ mọ́. سبقت مقادير الإله وحكمه. kálukú ló ní tọ́lọ̀ ń fún ọlọ́wọ́lá tó fún mi náà tí ò wọ́pọ̀ tí n bá ti sọ bí nísìnyí àáfàá mi náà lè sọ àmọ́ òfin tẹ̀lé tèmi ni. ní ìran bàbá tèmi èmi ni mọ́mù kẹwàá nínú ọmọ ìyá kan bàbá kan. èsì mọ́mù rà tìbí tẹ̀ ń jẹ́ káyọ̀ ìmọ̀mù odidi ìlú ni o. سبقت bẹ́ẹ̀ni مقادير الإله وحكمه. ọ̀nà téèyàn mẹ́sàn-án ti rìn kó tó kàn mí kí ló kù lójú ọ̀nà náà mọ́. فأرح فؤادك من لعل ومن لو. mi ò fẹ́ kẹ́ fetí gbọ́rọ̀ tí mò ń sọ lónìí ọkàn ni ẹ fi gbọ́ àtẹ̀mí. n tó da àárín ọ̀rẹ́ rú lónìí ìràwọ̀ rẹ ju tèmi lọ ó ti wọ ẹsẹ̀ ó wọ kàìnkàìn ó mu hàǹtú kí lèyìn ó mu tó kọjá àkọọ́lẹ̀. الله. tẹ́ ẹ bá Dàmílọ́lá tẹ́ ẹ bá rí ẹlòmíì tí wọ́n ba tiẹ̀ jẹ́ ìràwọ̀ rẹ̀ ló bí ara ayé nínú wọ́n kàn máa fọ́ gúnràwọ̀ náà wọ́n sì dojú rẹ̀ dé yẹ́nyẹ́ nísìn. سبقت. ó lẹ́yìn tẹ́ ń kọrin tẹ́ ń lò ràwọ̀ ẹ̀rín ya máa pa mí aṣọ lẹ́ ń fowó yín rà ẹ̀ tọ́jú kádàrá yín. kánrin yín ẹ kàn dàbí ìpòpò ọkà tí ìrà ti jẹ tí wọ́n kàn tì tí ó ṣe yẹkẹtẹ lẹ́ẹ̀kan náà. ayé kan rò pé ẹ tóbi ni oge ti pọ̀jù ẹ fúyẹ́ ju nǹkan míì lọ. bẹ́ẹ̀ bá kàn yín ní kó kàn báyìí ẹ wà máa rákò bí àdàbà ńlẹ̀ẹ́lẹ̀ oge lẹ́ ń ṣe ẹ̀tọ́jú ayé tẹ wá. سبقت oge ti pọ̀jù. مقادير الإله وحكمه. njọ́ táyì ń kọ́lé tẹ̀ ń kun lẹ́ ń ronú ẹ̀ ń ronú níjọ́ tí wọ́n fọwọ́ yí padà. أرح فؤادك. gbogbo yín ti kéke ẹ̀ ń gun mọ́tò ẹ̀ tọ́jú bẹ́ẹ̀ ṣe wáyé. ẹ̀yin ronú pé bó ṣe dáa fún yín gbogbo èèyàn ló dùn mọ́. njọ́ tí wọ́n bẹ́ẹ̀ lù yín lẹ́yìn ńkọ́ ṣe rẹ́yìn gbàkùmọ̀. ǹjẹ́ múra alẹ́ di àwọn tí ó kọlù yín lọ́jọ́ iwájú àbí wọn ò kọlù ànábì náà صلى الله عليه وسلم. ṣé wọn ò kọlù ìwọ lọ́ọ̀sẹ̀ èèyàn téèyàn ò bá ṣe ọ́nkọ́ àbí bó kàn táyín jí ni gbogbo yín ti sùn báyé ṣe dùn yìnyín lẹ́ ń wò ẹ ò ronú dọ́tẹ́ kan kò tó lójijì. فأرح فؤادك من لعل ومن لو. bẹ́ẹ̀ bá sì ní nǹkan mẹ́rin tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ yìí kíákíá lọ táwọn mu. àkọ́kọ́ ń bẹ̀ kàfúrọ́tù ráhà bẹ́ẹ̀ bá sì lè sinmi jù gbogbo ẹ̀dá tó bá lè sinmi bí àdàbà ni wọ́n mu. ìjìhad. tẹ̀sùbà ẹ̀ lè ṣe mọ́ lónìí àforun ẹ̀ lè ṣe tẹ̀sùbà ẹ̀ sì lè fowó ṣe hàntú ẹ̀ láàfà ògbà yín ládùúgbò owó tẹ̀ ń gbà káàkiri ayé mi ló lẹ́ẹ̀fì tọ́jú ẹ̀mí yín bẹ̀ nínú owó tẹ̀ fi ń soge. ìjìhad wàlá takisal. gbogbo tó wà lójú agbo yìí ẹ lọ kọ́ bí ẹ ṣe ń gbìyànjú wàlá. wàlá takisal. ẹ má rojú gbogbo ẹ̀dá tó bá rojú ajídàgbà gbogbo ẹ̀dá tó bá rojú kò lè débi tẹ́gbẹ́ rẹ dé. ìjìhad wàlá takisal wàlá taku gafila. bàkí sọ wọn mo kí ẹ. fanadamatul okibali mayatakasalu. ọmọ tí ń tẹ̀lé mi láti kékeré tí wọ́n fi dàgbà nù ó lálùbáríkà. ìjìhad wàlá takisal. gbogbo tó wà bí látòrí ìdòsùnmú ẹ má sọ̀rọ̀ ju ibi tá a bá dé ní jẹ́ nǹkan ẹ máa ń pa nínú ayé ẹ̀ ń tẹ̀ ń ṣiṣẹ́ stéèjì oṣù ń wò yín àjẹ́ ń wò yín síbẹ̀ ẹ̀ kàn ń sọ̀lẹ̀ ẹ̀ kàn ń sinmi ní ẹ̀ ń sinmi ẹ̀rọ ra sínárì 500,000 ẹ̀mí yín gan tó 1,000 lọ́nà tí ó pa yín. ìjìhad. ẹ jọ ọ pé kí ló fẹ́ sọ fún ọ bẹ́ẹ̀ sì rí ayé gbé mo fẹ́ sọ fún yín. wàlá takisal. ẹ má rojú búlàlà. búlàlà. káì ẹ sọ bẹ́ẹ̀ ni ṣé o búlàlà. radiyallahu ta'ala anhu. ẹ̀mẹ́ta náà ṣe kálúwà kan tó wùsùl wọ́n ṣe kan tí wọn mọ bí náà ṣe sẹ́ nínú ilé
àwọn ẹni Ọlọ́run rí kí wọ́n tó dé èèyàn. ijihad. Dòsùnmù yìí náà rí àmọ́ òní ni wàhálà rẹ̀ ò dópin. àmín. wala takisal. kì í ṣe wáàsí mo bá wá mo bẹ̀rẹ̀ tó bí mi ká sínà fún yín ni. wala taku gafilan. bẹ́ẹ̀ ọmọ inú ilé ni Dòsùnmù. fanadamatu li uqbali man yatakasalun. wala takfal. ولا تكسل ولا تكو غافلا. bí wọ́n ti ń bẹ lójú agbo tọ́ba lẹ́nu dákun dá mi lóhùn. نعم. ẹ má yà afọ́nufọ́ra ẹ má rò pé wọn ò máa sáré tẹ̀lé yín. gbogbo ẹ̀dá tí ò bá máa ti ń lé bọ̀ lẹ́yìn kò ní mọ ibi tí ó sáré lọ níwájú. الله. ولا تكو غافلا. gbogbo yín ẹ má rò pé ibi tí ẹ dé dùn láyé yín dá a mọ́. ẹ̀rọ̀nù bò lẹ́sìn déwájú torí ẹ̀ tẹ fẹ́ sàárùn tẹ fẹ́ ràn lọ́wọ́. فندامة لعقبال من يتكاسلون. wọ́n ní àbámọ̀ tí ò ní tán láéláé ẹni tí bá máa sọ̀rọ̀ ojú ní ọmọ àbá ẹ dìyìn mọ́ bá. Dòsùnmù ẹ má ṣe òròjú ya nafsu sí abada. يا نفس سيحي أبدا. gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi tẹ̀ ń bẹnu àlù yìí ẹ máa lọ. يا نفس سيحي أبدا. ogun tí a gbé lẹ́mìí kì í ṣogun kékeré ogun àgbáyé ni. gbogbo ẹ̀dá tí bá ń gbé kànga yóò padà kan omi níjọ́ kan àmọ́ ẹni tí bá ti lè sinmi jù kò lè dókè. يا نفس سيحي أبدا. Dámilọ́lá ẹlẹ́ẹ̀kejì kàfúrátù náà àlùfùlání ẹkú náwó mọ́tò kéèyàn ó lè sùn jù gbogbo ẹ̀dá tó bá lè sùn kádàrá rẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ò ní mọ̀. وقم ẹjọ واكتسب ẹ dákun torí Ọlọ́run. الحلال بالكسب والعناء. àwọn àlejò yín kọ́. ولا تك كلا عند أصحاب ثروة. ẹ jùgọ́ ẹ̀jẹ̀ wà níwájú mi ẹjọ torí mo fọlọ́run mo ti wàhálà jù lónìí. وقم واكتسب الحلال بالكسب والعناء. ìwọ tó ń sùn ṣáìdá Balkis ìwọ tó ń sùn dìde lẹ́ẹ̀kan náà tí a ronú pé bo mo bá yé dé. وقم واكتسب الحلال بالكسب والعناء. tí ẹ fìtínà ara rẹ kí wọn náà lè lóko láyé. ولا تك كلا عند أصحاب ثروة. ẹlẹ́ẹ̀kẹta káfíńtì àkìlì wọn tí ò lè mú yàn tẹ́gbẹ́ olùkọ́ máa jẹun kánú rẹ̀ ó máa jẹun tó ju ọwọ́ rẹ̀ lọ. ẹlòmíín bẹ lójú agbo yìí nísìnyí ẹnu rẹ̀ ń jẹun tó ju ọwọ́ rẹ̀ lọ gbogbo ibi tí wọ́n ti ń ra point and kill gbogbo ẹ ló mọ̀ ẹja náà sáyẹnsáyẹn ẹ wàá bí pé kí lọ ti ṣe láyé tó ń fi ń jẹrú èyí. gbogbo ẹni tẹnu rẹ̀ bá ti lè fẹ̀ ju ọwọ́ rẹ̀ lọ kò lè dèèyàn láyé. وقم واكتسب الحلال بالكسب والعناء. ẹlòmíì inú rẹ̀ ní tọ́jú kò tọ́jú ayé rẹ̀. èyí tí wàá bí tí ẹ jẹ́ ẹlẹgbẹ́ mi ẹnu ti fẹ̀ ẹ lọ pa ẹnu yín dé díẹ̀ kẹ́ lè bá rí nǹkan náwó sí. ولا تك كلا. bí o bá ra nǹkan àbí tí wọ́n bá lẹ lébẹ̀lì mọ́ tí wọ́n lẹ price mọ́ ní o mọ̀ wá ká ẹ wàá kan lómi níbi títí ń jẹun bàbá rẹ̀ ò lè sàlárì tí ò fi kú. àti ẹ máa yóò bá anábì tí lọlé. يعد من yóò bó rẹ dáadáa. ومن صنف السبوية. Alhaji wal Fulani wọ́n ní gbogbo ẹ̀dá tí bá ń lọ́ máwọn èèyàn jù tí ò tọ́jú ìràwọ̀ rẹ̀ tí ò tọ́jú ayé rẹ̀ yuzara yóò dèèyàn yẹ̀yẹ́ kò ní kú ọmọdé tí ò fi lọ bọ́lọ̀. kálukú gbọ́dọ̀ ronú pé kí n mú wá ṣe láyé n tún dọ̀sùn mú wá ṣe lójókòtì. ومن كان على الناس يدرى. àwọn tó wà lójú agbo tí mo lọ sìn àwọn ajá mi súra wà ń bẹ àkíkí náà wà ń bẹ
ọmọ kan kékeré ọmọ tí ò tí ì jọ wọn bóyá 16 lọ ọmọ Ìgbò ni ló bá di mùsùlùmí ó lóun máa jẹ́ Aisha ń bá gba microphone lójú ẹsẹ̀ wọ́n sì ràn ní mọ́kà ń bẹ̀ náà lójú ẹsẹ̀ à sì ń kówó jọ fún bẹ̀ náà ọba olùtorí ọ̀fìtorí ó lóun sọ̀dọ̀ ọmọ òun. èmi ló bí yín àṣàṣe ni gbogbo ẹ̀yin lórí Islam ẹ lọ lóòdù tó da sínú iṣẹ́ yín ẹ lọ kéwú ẹ̀yin obìnrin ẹ lọ láàfáà àwọn tí ń gbóòrin yín lápọlọ jù yín lọ tí wọ́n sì lè gbọ́ àwọn tí ò bá wọn kàn bínú padà nù kékeré lẹ́yìn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ṣùgbọ́n tó jẹ́ bànújẹ́ àwọn tó gbé síkìrì lọ́ba wọn ò rẹ́ni ràn wọ́n lọ́wọ́. wọn ò rẹ́ni ràn wọ́n lọ́wọ́ ẹ wo dòṣùmùràn ẹ fẹ́ pa síkìrì máa la a sì nígbà. وما كان آلة على الناس يصدر kéèyàn lè jẹun jù kò ní tẹ́gbẹ́. يعد من النساء ومن صنف الصبية. ẹ dàgbọ́ sẹ́ń tẹ̀lé mi. ẹ wá béèrè èmi ló lè jáyé ó dùn fún akárí. ajídàgbà ó bùnú káyìr lẹ́nu káyìr. ká fẹ́ràn dáadáa fọ́mọ làkejì. ìsìláàmù ní ìṣòro tó pọ̀. ẹni kí ni ìṣòro rẹ gbogbo ẹni tí ó bá tiyàn tí ìsìláàmù ó ga wọn yẹn ràn lọ́wọ́. gbogbo àwọn tó ní ọpọlọ tí wọn lè fi ọpọlọ wọn hàn ara ayé wọn ò ní yà sí hàn. tí wọn bá náà fẹ́ jó ní òhò níbìkan nísìn mùsùlùmí ni yóò gbé ọkọ̀ kalẹ̀ pé ọmọ tó bá lè yọ àyálẹ̀ tó lè sí ìdílẹ̀ mọ́tò ni. ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ máa ka tí mò ń sọ yìí. ọ̀rọ̀ tí mò ń sọ ojú mi tó ẹnu mi tó ẹnu mi tó tí ń sọ yìí torí mo wà nínú ayé Ọlọ́run pè mí dá sọ̀rọ̀ nínú ayé. وكن يا أخي سكرا يصيد لبومتي. tẹ bá débò mi ò fẹ́ bẹ́ẹ̀ ṣe máa ràn mí lọ́wọ́ ẹ bá ń rìlé ọ̀rọ̀ yìí. wàhálà ti ń ṣẹlẹ̀ fáwọn èèyàn lónìí kálukú lọ́pọlọ tó kún kẹ́kẹ́ mùsùlùmí la rẹ́ni tó há odidi kùránì ẹsẹ̀ lẹ́ni pẹ̀lú àwọn àkàmù ẹ̀ ó wá kọ ẹni tí ó pè é owó ni wà lọ Saudi kò sí. ọmọ ọdún mẹ́rin tó há Jésù àmà bí kẹ́nìkan wá dúró pé mo tọ́ ọ tó fi parí gbogbo ilé kéwù rẹ kò sí. Ọlọ́run fún mùsùlùmí lówó tààrà àmọ́ kánrin wọn ni wọ́n mọ tó kù tí wọ́n fowó ṣe. mo fẹ́ kẹ́ kọjú síbí gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ ń kọrin Islam tẹ́lẹ̀ ń kọ zikiri ti kú ò lára yín ẹ kàn gọ sábẹ́ alala àìlàlá lẹ́yìn èyí kò sí pa àmọ́tẹ́ gbójúlé torí pé ẹ̀yin obìnrin ẹ̀ farabalẹ̀ kéwú mọ́ oge ti fẹ́ lù yín pa ẹ ní láìkì tí ń sọ ẹ̀ ń sì fẹ́ kẹ́ gbọ́ kẹ́ lónìí òkèmí pẹ̀lú kó máa ya báwọn lọ ẹni tí òfòdòdó kó máa pè mí àmọ́ ẹ ti pè mí lélẹ́yìí wọ́n ní orò mọ́sọ́kò ó ní kàtí mo mú lọ́ọ̀yì ń sọ náà tíjọ́ mi nì nílẹ̀ mọ́. وكن يا أخي سكرا يصيد لبومتي. Dámilọ́lá sẹ́yìn ni president nísìn àyè bẹ́ẹ̀ kọ́ fún ẹgbẹ́ wo ẹnàró primary assignment yín gbogbo àwọn obìnrin tí ń kọ síkìrì ẹ lọ fọ̀ wọ́n mọ́ èyí tí kéwòn rẹ̀ bá tó ẹgbà àfa àkómọ kún ohun tí wọ́n ń ké ń bí Ọlọ́run nínú níbi tí wọ́n ti he kéwòn níbi táwọn ti máa lẹ̀kọ́ ni. ẹ jẹ́ àkọ́kọ́ nù ẹ̀dẹ́kun ẹjọ́ gbọ́n tí ń wí mò ń rán wọn níṣẹ́ sí ọ́fíìsì yín bẹ́ẹ̀ bá ti rí jẹ́ èmi yín là máa jà. ẹlẹ́ẹ̀kejì ìmúra àwọn ọmọ wa tí ń kọrin síkìrì ò dáa ìmúra yẹ̀yẹ̀yẹ̀ ọ̀yẹ̀yẹ̀ ń yẹ̀yẹ̀ ọ̀gádò wọ̀nyí sákásáká bìdí yá ń yá. وكن يا أخي سكرا يصيد لبومتي. àwọn tí wọ́n ń kọ síkìrì ayé máa ṣe jántó báyìí. illallah Allah. àbí n communicate ni. وكن يا أخي سكرا. Dámilọ́lá ni n bá sọ̀rọ̀ ọmọ wa ń Dámilọ́lá a sì gba ti Dámilọ́lá
ẹlẹ́ẹ̀kẹta ìjáàbù tí wọ́n máa lò kó máa bo ìdí wọn èyí tí wọ́n fìdí paná tó òtútọ́ wọ́n ti fìdí gba máìkì dànù. وكن يا أخي ساكرا. èyí tí aṣọ kó máa lo ìjáàbù tí ó bo gbogbo ara wọn because kẹsẹ̀tì yẹn wọ́n wò nílẹ̀ lárúbáwá wọ́n wò níbòmíì kí wọ́n rí i pé wọ́n ń represent mùsùlùmí lọ́nà tí ó dùn mọ́ lọ́hùn. ساكرا يسير. ó dá kí n mọ bọ́ àbí wá sí nísìnyẹn tẹ̀lé mi kí n wá wọ amles nísìnyí báyìí kí ni mo fẹ́ lajú bíyàn yòókù kí n wá gẹrun báyìí kí n wá dé kángọ̀ báyìí ẹni jẹ́ òní mọ́mọ́ fà yọwọ́ ọlọ́mọdé ń yọwọ́ àmín. àṣàyìn náà ti yọwọ́. وكن يا أخي ساكرا يسيد لبومة. bẹ́ẹ̀ bá dákọ̀ zikiri ẹ tẹ̀lé mi bẹ́ẹ̀ bá dákọ̀ Islam àwa náà ò ní dá sí i àmọ́ àwọn ambassador Islam ní lónìí lórílẹ̀ ayé lónìí wọ́n bí wípé ìmọ̀mọ́ fàkìlọ̀ ń wò ẹjẹ́ mi náà rábọ̀ jẹ́ fọlọ́run èyí tẹ́ ń fún ayé lójú yìí tó gẹ́ èwo ni níkà tẹ̀wọ̀n ojú agbo tẹ̀ ń la aṣọ lójú ìdí tẹ̀ ń la aṣọ bàrà àdí ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ mú nǹkan gbogbo nǹkan asàlẹ̀ sùkúta yín yóò máa hàn. كن يا أخي ساكرا. àwọn Sufi sì ń bínú bàbá sùpọ̀ àwọn Sufi ń bínú o bẹ́ẹ̀ yóò bá kí ọlọ́run tí pé la ilaha illallah tí pé la ilaha illallah kò tó kó pé pẹ̀lú ẹ̀mí tí ò sí pẹ̀lú ọlọ́run dámilò ẹ jòkó mo sọ fún yín nìyẹn orí tébù yín ẹ̀yin ní mà bí èmi ò ní dásàn yòókù ẹni tẹ́nu yín ò bá ti ní ká ẹni kó kù nú ẹgbẹ́ yín kárẹ́ ni bá ṣe kò ní abá wèrè tó ọ̀ ní sùn tílé òfin mọ́ ọwọ́ lọ rẹ̀ èèyàn bá sùn ọwọ́ lọ mú wèrè sẹ́gbẹ̀ẹ́ bí ṣe ń bu ọjà ní ọmọ tutọ́ sí ọlá ọ̀ nífẹ̀ẹ́ kan sùn náà ni fẹ̀ẹ́ kan dórun rẹ̀ sùn kẹfùn ó jí ọkọ̀ sùn kọ́ jí láàárọ̀ ọjọ́ kejì. وكن يا أخي ساكرا. ẹ tẹ̀lé mi ni. يسيد لبومة. ntí mo fẹ́ sọ fún yín ní nǹka ẹ̀ ẹ jẹ́ afẹ́ dáadáa fẹ́ni tọ́lọ̀ ń bá fẹ́ ránṣẹ́ dáadáa gbogbo etí mi ń bá kan tó jí rọrùn àkàn náà tí àsìkí wọn tì mí wọ́n fi àsìkí wọn bá mi lò wọ́n jẹ́ kí n rí sí Ọlọ́run jẹ́ wọn ò sì jáwọ́ lára mi dòní bí wọ́n tún ṣe ọkọ̀ mi lọ́dún ní nísìn kò gbà mí wákàtí tí ìfìrà báyìí tó wá sí pé 20 million ni èèyàn 20 ni ó fara fa 11 lọ́nà 20 kò lè ní ẹ̀la mọ́tò dénú. وأخصص بوصفه صبوة وأنوثة. ẹlẹ́ẹ̀kejì tá a ní ìdí ní Islam ẹ tẹ̀lé mi abẹ́ ń tẹ̀lé mi àkọ́kọ́ ti gbóná ẹ̀ ń react sí mi kọ́ o wọ́n máa fi kún tí n sọ ni bójú yín bá ṣe ń lé sí lọ́rọ̀ bí mo lé sí orò mọ́sọ́kò ọ̀ka tí mo mú lọ́yìn ṣe kí ni wọ́n sọ ọ́nà. وأخصص بوصفه sẹ́ńgà kọ́ yìí ní ìgbẹ́sà mo ti wá sí wáàsí tí pẹ̀lú àfa Lukman náà dà níyà ẹ̀ ó náà nìyẹn bó lọ wí jèrè. فأخصص nígbẹ̀sà àbí ẹ̀kọ́. بوصفه صبوة وأنوثة. ìgbẹ́sà ń gbà mo débẹ̀ mọ́tò mi sì ń kùn ó fẹ́ sọ̀rọ̀ bí èèyàn. وأخصص nílùú ìgbẹ́sà. بوصفه dẹ́ mú mi lọ. صبوة وأنوثة. àmọ́ kéèyàn dúró tàwọn ẹni Ọlọ́run mo wá ń sọ fún ọba àgbẹ̀sà jọ́nà pé wọ́n promote pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ntọ́sẹ̀ fáwọn àfa ẹ̀ wọ́n sì fún ní promotion pẹ̀lú ògo Ọlọ́run. ta ni ó dúró ti dòsùnwó yìí ọpọlọ ń bẹ zikiri ń bẹ ìmọ̀ ń bẹ kápẹ́ Ọlọ́run ń bẹ ó kẹni tí ó fi hàn ara yé dòsùnmọ́ wa ń rápò bí ẹni pé ó mọ nǹkan ẹni tí ó gùn léjìká ni ò sí ẹ̀yin olówó ọ̀gàndò tẹ́ ń fowó yín ba yénú jẹ́ wọn ò dá mi lóhùn mọ́ ká máa sọ̀rọ̀ àbó ti ká yín lá. تأدب ẹlẹ́ẹ̀kejì. فإن القوم عندك واستقم. ẹ̀yin ọkùnrin tẹ́ ń kọrin ìsìlámù náà kọjú síbí ẹ̀gbọ́n tó kọ́ ní ta'adab. تأدب. obìnrin olóbìnrin tẹ́ ń fẹ́ gbẹ́gbá lẹ́gbẹ̀ẹ́ sẹ́yìn lẹ́fẹ̀ẹ́ tẹ́ ń kó lábò kó máa ya bá wọn lọ. obìnrin tó yàn ọ́ lọ́kọ tẹ́ ẹ̀jọ́ jónú fíìmù láàrin wákàtí kan èwo lọ́ọ́ nà sí ní kọ̀rọ̀ tí ó kọ̀. تأدب. kẹ́mọ́ máa lọ lẹ́mọ́ káfíń máa lọ láfẹ̀. èwo olóbìnrin tẹ́ ń yára yín ló kọ pé ń ṣèyàwó rẹ̀ ń wákàtí kan ọwọ́ abàṣe fá ó wá gbàgbé kó ń lọ́kọ. ń wá ń pè ọ́ lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ lóru sẹ́ gbàgbé location tá à ń lọ sí náà lẹ́ ń ṣeun kólúkálùkù ó di àyè rẹ̀ mú
ó dàbí kí n máa ní kóbi ọmọ jáná sí mi nísìn irọ́ lẹ̀ ń pa ń súnmọ́ díẹ̀díẹ̀ nù irọ́ lẹ̀ ń pa fún wa tá lẹ́ máa fi kọ́ bọ́ọ̀lẹ̀ lójú irọ́ lẹ̀ ń pa àyọ́ lè ṣe lẹ́ ń ṣe ẹ̀yin lẹ̀ jẹ́ káwọn obìnrin yín ó gbélé ọkọ. ta'addab. ẹ̀yin lẹ̀ jẹ́ wọn ó gbélé ọkọ. fa innal qawma. ó burúkú jù fẹ́ni tí ń kọ́ni Islam kan ní òlọ́kọ. ẹ lọ sòfin ẹni tí ò bá ti lọ́kọ kó kùnú ẹgbẹ́ yín èyí tí ò lọ́kọ kó fọlọ́run búra pé látọdún mẹ́rin tó ò ti lọ́kọ ń ò yanjú. fa innal qawma indaka wastaqim wala ta'du an haddi tariqi fatukhsimu. mo ti ń wí ìwọ ní bá mi sọ̀rẹ́ o Mashallah. ṣùgbọ́n babaláwa bá yín lèmi bọ́ọ̀ bá mi sọ̀rẹ́ àìmọye ẹgbẹ́ rẹ ti ń rúkú lẹ́yìn mi lọ́fà gbogbo ayé ti ń káàkiri ìwọ nìkan lọ́mọ èèyàn mẹ́jọ ń lọ wèrè kan dá dúró níṣẹ́ bá rí wèrè méje òun tó dá dúró wèrè gbogbo tí ń sọ ìwọ tí ò bá dùn mọ́ àṣìírè ni ọ́ torí pé kí ni tó ń ṣe ni mo fẹ́ nu kàn ẹsẹ̀ lè má lọ́kọ ọmọ ọdún mélòó ni tẹ́ ẹ̀ lọ́kọ ọmọ ọdún mélòó ṣé wọn máa yanjú yín. ta'addab fa innal qawma indaka wastaqim. ọ̀ sì gbọ́dọ̀ pa bí tí mo sọ yẹn rẹ́ bọ́ba ìparẹ́ ń fẹjọ́ rẹ sùn níwọ̀ tó ń rìkọ́dù rẹ. wala ta'du an mo ti ń jẹ́ wáàsí ẹ fẹ́ kí n wá ba egbò yín kó san ni ẹ fẹ́ kí n wá sọ tẹ́ǹsẹ̀ tí ò dáa ni ta ni ó máa wá yìn ta ni òbí ru yín tí ò máa yìn èmi lè gbé fún mi lẹ́yìn kíkí ìmáàmù káàbọ̀ kò sí tọ́lé fún mi láyé mọ́ lónìí. adúgbò fọlọ́ alhamdulillah. kéwùgbé wa o adúgbò f'Olúwa kéwùgbé wa adúgbò f'Olúwa kéwùgbé wa adúgbò f'Olúwa. èmi náà kọrin yín sọ́tàn àbí tẹ́ ń kọ́ tẹ́ ń halẹ̀ kémi náà kọ́ ni. ta'addab fa innal qawma. ẹ ṣòfin gbogbo àti ń kọrin mùsùlùmí afẹ́ kí wọ́n ládé orí bẹ́ẹ̀ yìí bá sọ yóò lọ ọkọ̀ òun ò dáa ṣé o gbọ́ ọkùnrin yóò dáa ni ọkọ̀ rẹ̀ ó ṣe dáa lẹ́yìn tó wù kí sẹ́yìn tó ti ń fowó mọ́ ọ láyà tó sì ń tarí àyà sí àná ńlá ìpẹ̀pẹ̀ tí ń fowó mọ́ ọ láyà àyà ní ń fowó sí lára yín ni sáyẹ̀ lẹ́ fi ń gbowó ni. ẹ̀yin lẹ pè mí o jẹ́jẹ́ mo jòkó lọ́fà o ẹ̀yin lẹ pè mí o èmi náà kú ọ̀ lọ́fà jẹ́jẹ́ mo jòkó. fa innal qawma indaka wastaqim. ṣé wàá kú ẹlẹ́kùn sí ọmọ yín wọ́n ń dẹ́ tí ń sọ because àwa yín lájọ fọ Islam mọ́ o Inshallah. Islam ti kó gbogbo ọba lórí burúkú nísìn ẹ tẹ̀lé mi ẹni kí tún ni ẹ dá mi lóhùn dáadáa kí ni látọ̀ láyà ìtìjú ti rẹ́ sọ̀rọ̀ yányán Alifulani mo fẹ́ ọ̀rọ̀ program yìí Ramadan ti ń bọ̀ ẹ̀ òun ni ẹ fi sọ̀rọ̀ fọ́gbọ́n àwẹ̀ kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ aṣojú Islam lẹ́jẹ̀ àti nkọrin tí wọn ń kọrin Kristi wọn mú ẹnu wọn dá sí gbogbo tí wọn ń kọ gbogbo tí ló bu mọ́ ẹlẹ́nu tẹ́ ẹ̀ rí nǹkan kéyì ẹ̀ wá ń wẹ̀ nínú odò ẹ̀ ń wẹ̀ nínú odò gbogbo aṣọ lẹ̀ mọ́ ẹ la kí lẹ̀ ń wá níbi ẹ̀yìn o kò tún sí yẹn ní oṣù mú ẹ̀ wá ń wẹ̀ lódò gbogbo aṣọ lẹ̀ mọ́ ẹ la wọ́n sì ń wò yín àwọn ọkùnrin sì ń wò yín ní ń lọ létọ̀ lẹ́ẹ̀mẹ́wàá nígbà tí àwọ̀ ẹ̀tìyẹn náà fẹ́ já ọ̀rọ̀ yín kọjá kó gbé késẹ̀ ti sí ẹ tó kọ́ bẹ̀rẹ̀ orin àwọn kìlókọ̀ rẹ̀ fálọ́wọ̀ subhana khalikina kóró níbi ẹ̀ ń ṣe ń jó wọn èmi púpọ̀ ní èsì kílù tó ṣẹlẹ̀ ẹ ti dagboru ẹ ti dẹsẹ̀ rú irú jó ìrànú wo lẹ́ ń jó ẹ máa jó yín fọkọ yín kó máa ṣe tó bá ṣe pẹ̀lú yín nínú yàrá títà ti pọ̀ jù àmì òtún wa kọ̀ dísẹ́ lù báyìí wọ́n bá ṣe báyìí ṣéjọ́ ìsìlámù nù nìdí tẹ̀ mí rẹ̀ ẹ bá ìsìlámù jẹ́. ta'addab. ẹ dákun ọ̀rọ̀ tí ń dùn mí ní sọ lónìí o. fa innal qawma. kódà àwọn míì ń bẹnu yín wọ ìlò jab àmọ́ rúurú tí a fẹ́ kára yé orí bí ẹ di sùkú bí sálẹ́sà mọ́tò wọ́n sì sọ̀sọ̀sọ ẹ ní borí bẹ́ẹ̀ bá tiẹ̀ ń saburú al-mujaharatu bis-su'i èwo ni ká máa ṣe láti hàn ẹni kí ni Ọlọ́run ó ṣe kọ́ sáwọn náà ò dáa tó kò sẹ́ni ó dáa kò sẹ́ni tí ò ní kọ̀rọ̀ àmọ́ jí gbangba àtàrí ó dáa Ọlọ́run ni ó dájọ́ kọ̀rọ̀. Allah. àbáwá náà dáa tán ni kálukú lónìí bí ó kù sí lọ́dọ̀ Ọlọ́run kò sí ẹni tó dáa tán àbí ṣùgbọ́n al-mujaharatu bis-su'i kéèyàn ó ṣe ẹ̀ṣẹ̀ lásẹ̀ hàn ní máa bí Ọlọ́run nínú
Ọlọ́run náà sọ pé kọ̀kọ̀ kẹ́ dá sí ó ní kó dà sí ná pé yóò bá dájọ́ rẹ̀ àárí ẹlẹ́rìí mẹ́rin wọn ò sì gbọ́dọ̀ purọ́ rí wọn ò sì rí kàn méjèèjì á wà lórí ara wọn tí wọ́n ti ọ̀pá wọnú ilé tìró. wọn ti sẹ̀rí àsọkọ ẹ̀ tẹ̀lé mi àmọ́ kọ̀kọ̀ ẹjọ́ lẹ́hìn ó dáa gbangba àtàtà ń ṣe yìí ó wá ní Ọlọ́run ló mọ kọ̀kọ̀ mi ìta rẹ̀ ti burú kọ̀kọ̀ rẹ̀ náà ò lè dà. ayé lóyún kọ́ ẹ̀. ولا تعدوا عن حد طريق فتخصموا تأدب فإن القوم عندك واستقم. ẹ̀yin lónìí Islam ẹni náà ẹ sì dá mi lóhùn mọ́. èyí ńkọ́ èyí tí ń sọ kọ́ ọ̀hún èyí ńkọ́ ẹni náà ẹ dá mi lóhùn ní. bọ́ni ká yà sí o bọ́ni ká yà sí ó bulukẹ́ nìkan ẹ̀ ń bára yín fàáfà ẹ̀ ṣe dáadáa síra yín mọ́ ẹ ti pín yẹlẹyẹlẹ ẹ fẹ́ ká mọ̀ bí tá a yà sí mọ́ ẹ̀ ń bára yín ṣọ̀tá nítorí ntẹ́ jẹ́ nítorí ntẹ́ mu ẹ fẹ́ bà ìsìlámù jẹ́ torí tìjára lẹ́yìn ṣe òwò lẹ́ ń forí ṣe eléyìí tó bá sọ̀pọ̀tì ẹ̀ ìmọ̀mọ́ fún àbọ̀bí tó wà ó lọ kí ní àwọn isma lónìí kódà ó tún lọ ti fisma lánàá kódà ó wá lọ ti mẹ́pàfọ́n níjẹta èwo ni í ṣe tí a nù yín torí ẹ̀rú tí ń bà wá ẹ̀fẹ́ jẹ́ àwọn ibi tá a kẹsẹ̀ bọ̀ ọ̀tá ló kù tẹ̀ ń ṣe idha tawajjaha al-muslimani bisayfihima fakilahuma min ahli an-nar níjọ́ tí a bá ti dúró déédéé mọ́ àṣepẹ́ ẹ̀dọ́mọ náà nù ṣéjà ló wá kàn lónìí lọ́dún challenges Islam fèsì ṣéjà ló wá kàn látúlẹ̀ rán àrá síra yín ẹ̀ ń lọ lura yín ẹ̀ ń dára yín lọ́nà ẹ̀ ń gba ohun ara yín ẹ̀ fẹ́ para yín ẹ̀ ń sa àṣàṣì ó ti dáa fún iná gbèlè ká máa bá tara yín jẹ́ ní tẹ̀sẹ̀ tẹ̀ tí níláárí ẹ̀ tún sa àṣàṣì ẹ̀ sọ̀rọ̀ yín dẹnu arinlẹ̀ bọ́dọ̀ bá gbóná ẹ̀ máa bomi wọn. ọ̀rọ̀ ìsìláàmù lónìí ẹ̀ kọjú síbí àti isma àti prisma àti mẹ́pàwọ̀ síbí ìyá kan ló bí yín ẹ̀ kọjú síbí lọ́ba ti ń pa ìwọ lọ̀rọ̀ bá wínú ṣèbí mi kan lẹ ti ya à ń ya náà ni ọ̀tún ń ya lára òsì òsì ń ya lára ọ̀tún ẹ wá ya ẹ wá ẹ gbàgbé pé ìpìlẹ̀ kan náà ni gbogbo yín jọ ni èwo ni sọmọ ìyá wa ẹ torí ntẹ́ jẹ ẹ fẹ́ kó bá wà fà wọn ò dá mi lóhùn. ayakumullah. aluwahada ìṣọ̀kan tẹ́ ẹ bá ní isma ẹsẹ̀ lé ní tẹ́ ẹ ní prisma ẹsẹ̀ lẹ́jì àbí tẹ́ ẹ wá ní mẹ́pàfọ́n àbí ó yẹ kẹ́ wá ní mẹ́mbà kọ̀ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta ẹ wàá sọ lóko ẹgbẹ́ tí ó máa mójútó ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tó pé isma yóò lè dá sí prisma yóò lè dá sí mẹ́pàfọ́n yóò lè dá sí àwọn ni ó máa mójútó ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ẹ ṣọ̀kan bẹ́ẹ̀ dòde ẹ̀ kíra yín mọ́ ẹ̀ tún kọrin kíra ẹ̀ kọrin búra yín èyí tẹ́ ẹ̀kọ́ tó dá wọn fún yín lówó. tahadu. wọ́n lọ pè mí o. bainakum duna kulli fatin. ẹ̀yin olórin Islam mo fẹ́ jòkó nù bó lọ wí. tahabu. ẹ lọ fẹ́ràn ara yín ẹ rántí pé bẹ́lẹ̀ bá sọ tiẹ̀ la ilaha illallah Allahu kan lẹ́ ń dákọ. nígbà tí mo yọ nísìn bẹ́ẹ̀ náà Fúlàní ń kìmí lọ́tún àbí ń kìmí lọ́sì ìṣọ̀kan tá a fẹ́ kẹ́ kọ́ lára ti àánú lẹ́yìn tẹ́ ń yọ àwọn tó kọ́ ní Islam nípìnlẹ̀ ẹ̀gẹ́ sí wọ́n jẹ́ ń jẹrẹ ni wọ́n ti kú dànù ebi ló pa wọ́n ní tẹ́yìn lọ Mẹ́kà pẹ́pẹ́pẹ́ gbogbo tó dálé orí Mẹ́kà lọ kódà wọn ò rí bí omi ìrọ̀tẹ́ ẹ kú. èmi lẹ́yìn ń kọ́nu orin mọ́ nísìn lẹ́yìn tí fàájì ti já fún. tahabu. ẹ lọ fẹ́ràn ara yín gbogbo ẹ tó lọ wọ́n fún ọpọlọ ẹ gbọ́ wọ́n compose wọ́n tún kọ jáde lórin wọ́n jòkó lórí tébù wọ́n kọrin wọ́n sọ di nǹkan orin olórin lẹ́yìn he nísìn bẹ́ẹ̀ bá gbọ́ di ẹ̀ kàn fi nǹkan mi bọ́ ni orin fújì ẹ wà padà sí ìsìlámù orin wo lẹ́ ń kọ kò sórin ìsìlámù mọ́ fújì náà nínú ìsìlámù. èwo lẹ kọ tẹ́ ẹ mú àrìn èwo lẹ dákọ ànábì èwo la lè gbọ́ ní sáàrì tá à nífẹ̀ẹ́ lè jẹun nínú àwọn orin gidi tẹ́ ń kọ nígbà kan èwo lẹ kọ mọ́ nísìn. èwo ló ṣe é gbọ́ fọmọdé má nísìn kò sí mọ́ dòsùnmù tó dá lẹ́nu wọ́n ti ń wájọ́ tí wọ́n pè jù báyìí
Ọlọ́run ní kò ní ó jọjọ́ ọ̀rọ̀ ni orò mọ́sàkó ọ̀kan tí mo mú lọ lónìí ń lẹ̀ náà ń bá lẹ̀ bí tó bá bọ́ sí kọ́ máa fara mọ́. Tahabu tahadu. ẹ̀yin olórin Islam ẹ dá mi lóhùn ẹ máa fira yín mọ̀nà ẹ fira yín mọ̀nà gbogbo àwọn obìnrin yín wọ́n soge fá gbogbo pàpà ńlá gi tí ẹ kó sábẹ́ aṣọ fún wọn tákì ẹ kódà ẹ máa kàyè rẹ pé mẹ́fà ló lò ẹ soge débi pé gbogbo ẹwà yín kò jọ ara ayé lójúmọ́. ẹ̀yin náà wá mu ọtí lóde ẹ misbehave ẹ ń ṣubú lórí stage kí lè fẹ́ mọ̀nàká ẹ̀ wọ́n ti bá sọ bẹ́ẹ̀ ṣe bá nu ẹ ń mú kú mu tẹ bá dán lórí Islam báyìí ẹ wá ń ṣubú ẹ ń dìre ẹ rí bí bọ́ sí mọ́ ìmí àmọ́ kùn wọn kò mọ tí ó ké mọ́nu wọn wà fọ́ pọ̀ léjìká wọn lọ jáde ẹ mọ́lẹ̀ lẹ́bi tí a bá rí ṣé mùsùlùmí ni no wonder. ọ̀rọ̀ kan ti yá ni. Tahadu tahabu. orin méjì náà mo fẹ́ kọ fún yín ẹ má gbé n tó lè kọ́ra yín lọ́rùn ìbò yín tẹ̀ ń dì ẹ ti fẹ́ sọ di sàmọ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ kó tó wọ búkànà ní pọ́npọ́ ó ti kú òní tọ́lọ́run ẹ ti fèsù pẹ́pẹ́pẹ́ kún ẹ ń rówó jí mbẹjọ bẹ́ẹ̀ bá rówó jí kí lè fẹ́ para yín fún kí ló lè fà jáǹbí kájọ pànábì láyìláyìlálá ọlọ́run tìẹ ni ọlọ́run tèmi ni láyìláyìlálá èmi ló fa bìlísì bí ìbá ṣe pé rí mùsíbà tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá ṣe lówó jí mbẹ̀ ń rí sì náà ṣe ń bẹ bá mi ń lé ń tiẹ̀ ìpọ̀kì. ká sọ̀rọ̀ àbí àsinmi ẹnu wa bí wọ́n ti ẹni mọ́ sọ òun yẹjú ọ̀kan ìdílé tán. Wa atu limuhtaji walau shiqqa thamurati. dùsùn náà yìí mọ́ wọ́n ní tẹ́ bá fẹ́ kí eré ìsìlámì ó dùn ajídàgbà nígbà tí bàbá wa sọ̀rọ̀ nílẹ̀ ẹ̀wà náà ti ń pè jòkó àlùfùlání wa náà ti ń pè jòkó torá àbáyé dá sí i ń tá àbáyé dá sí i ni pé ẹ̀ ń pè wá ń dá yín lóhùn bó o lẹ́nu tí a ò sí ní ká yín bẹ́ẹ̀ ni wo bá ní ká yín ẹ má pè àmọ́ ẹ dira yín mú ẹ má pa àwọn àfẹ́gbẹ́ yín ìlú làwọn ń darí kì í sẹ́yìn. náà. Wa atu limuhtaji walau shiqqa thamurati. a wá yan àwọn kan láti ta tí ìsolórin tá a máa mójútó yín kẹsàtì tẹ́ bá ṣe sára ayé àwọn kan fẹ́ wò ó a fẹ́ wọ́n tó sí àyàlẹ̀ tápẹ́lẹ́ yìí ò gbọ́dọ̀ jáde a sì fẹ́ gbọ́n ìgbà tí ń kọ̀ ó tí ń jó bí adìẹ kàwé ìbò dànù tí ń jójó gàtégàté tí wọn ò tí ì lùlù tóbìnrin ti sọ̀dí wùkẹ̀wùkẹ̀ tó ti jó tó ti mì tí ń ṣe kàrà ṣe kì ọ̀bọ̀dí rádàrádà. Kadhalika ta'awanu 'alal birri wat-tuqa. Ajídàgbà Dr. Ajídàgbà àwa ní ẹ máa rara yín lọ́wọ́ àkàn ti lo òde tó ti sún ọ nínú yín àmì òrẹ́ ni pìyàn ẹ máa jálẹ̀ fúnra yín ẹ rara yín lọ́wọ́ ẹ máa jálẹ̀ ẹ jálẹ̀ fúnra yín ẹ máa jálẹ̀ fúnra yín mo lóde mẹ́ta ìwọ wa lọ torí jọ́ tí wọn náà ò ní ráàyè lọ kọ́ni rẹ́ni sàánù wọn náà. Allah. àmọ́ ya àfáà tí ó pè tí wọn ò ní pè sí wàásí báyìí tí ní ẹ ló mo ní wàásí lẹ́kọ̀ọ́ ìwọ lọ jàlùbáríkà bẹ ìwọ lọ confam ìwọ lọ Ìbàdàn lọ jàlùbáríkà bẹ wọn ò sì bùn yẹn lówó rí kí n gbà lọ́wọ́ rẹ. wọ́n kún létí ń sojú mi ká nísìn wàásí mẹ́wàá ni mo pa tìlọ́fà mo sì rán yẹn kọ̀ọ̀kan lọ ni ẹ dákun sí wọn lọ lásán bó kọ̀wé àpòwé bàbá lè mọ́ mú ni ó ti tún wọn sáyé wọn. ẹ̀yin kan wá wọ òde máyà ẹ wá kọrin fa òyìn wá há wọn ta láìlá. Kadhalika ta'awanu 'alal birri wat-tuqa. Alufulani. Wala ta'awanu 'ala fi'li sawati. mo fẹ́ máa pa tó wá bá alálejò nísìnyí wọ́n ní ẹ máa rọra yín lọ́wọ́ dàmínú. 'Alal birri. ẹ̀yin olórin Islam ẹ kúnra yín lọ́wọ́ lórí bí wàhálà ò ṣe ní ṣẹlẹ̀. Wat-tuqa.
Balkis ẹ láwọn ẹ bá yín parí ìjà èyí tẹ́ fi ra yín sẹ̀sìn tó ẹ gbọ́dọ̀ sí wa lẹ́nu kí ló tẹ̀ ń pè á nígbà tẹ̀ ń pẹ́ nu wọn ò ní ká ẹ já jòkó jẹ́jẹ́ wa bẹ́ẹ̀ bá pè ẹ lómi ò pè á tó láti kọ́ lòdì yín. wala ta'awanu. bẹ́ẹ̀ ni ẹ sì ń gbàyàwó ara yín gbogbo ẹ̀ la gbọ́ ẹ̀ ń gbàyàwó ara yín sọ̀kí sọ̀nbọ́lọ́ lẹ́ ń ṣe ẹ̀ ń gba ìyàwó ara yín kí ló wù yín níbẹ̀ èmi ló wù ẹ̀yin obìnrin láti gba ọkọ láti gba ọ̀rẹ́ ọkọ yín ẹ sì lẹ́ ń kọrin Islam ohun ẹnu yín ló dùn ìwà yín ó dùn ẹ̀ ṣe mú létí ojú àgbo kàkése ẹ kó máa yá lọ kí ló kẹ̀mí pẹ̀lú tiwọn. wala ta'awanu ala fi'li sawati. ẹ jẹ́ n sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́jú sí mi èmi ò láadáa àwa tá a dún yìí ní ò dáa kò sẹ́ni ó dáa àmọ́ ẹ tó kẹsẹ̀ láti hàn ẹ gbọ́ dáadáa báyìí ẹnìkan mu ọtí láyé Umar ibn Khattab radiyallahu ta'ala anhu. ń wá mu ọtí ó wá gọ sínú àgbàlá rẹ̀ ní fi mu ọtí wọ́n bá lọ sọ̀rọ̀ fún Umar bí Umar ṣe wọlé jígà ó ní kí ló mú ó ti sáré daṣọ bò ó ní kókó ni mu wọ́n lọ́tí lọ mú lọ́tí kọ́ bó lọ ṣe mọ̀ Umar bá ní sí yóò sì báyìí ó sì bá kókó níbẹ̀ Allah. ọtí sì ní mu jama ẹ̀ ní kí lọ́lọ́run fi palẹ̀ ó fi bàjẹ́ rẹ̀ sábẹ́ aṣọ kò sé hàn bẹ́ẹ̀ bá tiẹ̀ bàjẹ́ tẹ́lẹ̀ lórí ọkọ náà èwo ní kùtùmọ̀ pé lórí ọkọ nbá àfẹ́ kọ̀ǹdọ́ ìwọ gan òfẹ́ lórí ọkọ nu ẹ tiẹ̀ fi pamọ́ díẹ̀ tani lórí ọkọ táwọn fi bàṣẹ́ àrùwá látọ̀run ẹ níwà oge yín ju jíjọ ọkùnrin lọ́wọ́ bínú yẹn ti. bọ́rọ̀ bá gbóná kán bomi wọn. ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dá ń jọ́kàn nìkan tún mutí lágbàlá rẹ ọ̀rọ̀ Umaru mo tún fẹ́ sọ o wọ́n bá sọ fún Umaru ibn Khattab Umaru bá fo fẹ́ǹsì wọlé ó lọ mú tí ó ní he mo sẹlọ̀ lẹ́ẹ̀kan ẹ̀yin sẹlọ̀ lẹ́ẹ̀mẹ́rin Umaru ní bò mo ṣe sẹlọ̀ ó lákọ̀ọ́kọ́ ntọ́lọ̀ ń sọ fún wa ni pé tẹ́ ẹ bá wọlé ẹnu ọ̀nà ni ẹ gbà wọlé fẹ́ǹsì lẹ́fo ṣùgbọ́n gbàlá mi ni ti mú kọ̀kọ́ nù onímọ̀gbà. ó yẹ kejì ọlọ́ọ̀ni kẹ́ tó wọlé nílé sálámà sí ǹjẹ́ sálámà sí mi ẹ̀ sálámà kí n má gbọ́ tí pamọ́ òjijì lẹ́bẹ̀lù mi. ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ọ̀ni wà látẹ̀jẹ́ sàṣú ọlọ́ọ̀ni lẹ́ẹ̀ gbọ́dọ̀ tọ́ pinpin ẹsẹ̀ mọ̀ pé bíi ni mo wà tí mo ti gbogbo lẹ̀kùn tí mo wà lágbàlá mi lábẹ́ igi ẹ kọjá yẹn yín ọ̀gá. ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́ọ̀ni tẹ bá sálámà ẹ̀ tún béèrè yọ̀ǹda pé sẹ́ẹ̀ lè wọlé tí mo ní ẹ wọlé mi ni ilé lẹ́lẹ́wọ̀ yìí Umaru kẹ padà ó ní mo sẹ̀ lóòótọ́. ẹ̀yin náà bá ti ń débi pé kí wọ́n tiẹ̀ wábi tẹ́ ẹ kù sí kí wọ́n mọ̀ pé ó try ara yóò wá àlébù yín ẹ̀yin lẹ́fà àlébù yín hàn. Allahu Akbar. kò dìgbà tí wọ́n bá fẹ́ jú kí wọ́n tó mọ̀ pé ń bàyé jẹ́ ẹ̀ ń bàjẹ́ sí dúró tì bẹ́ẹ̀ kọrin díẹ̀ ẹ lọ mu ọtí díẹ̀ lẹ́yìn àgbo ẹ máa ti tani tàdí ẹ máa ti rán ran. salatu ala nabiyil karim sallallahu alayhi wa sallam. bó o lọ sallam. yamade. wa ma ń dọ̀yì àlẹ́ huquqa yubula bidọ̀yì àti kadhaka mutihanu min ilahil khaliqati. ẹ lásì yọrí mudir náà. wa ma ń dọ̀yì àlẹ́ huquqa. Ògógó bó o lọ yamade yìí. wulida lihuda Alájà. falikaina tudiya. gbogbo tó fẹ́ sọ gbogbo ọdún fíìmù nù. èyàn kìtì kanko ní bẹ́ẹ̀ ṣeré o máa lu ẹ yánnayànna máa lu ẹ bàjẹ́bàjẹ́. ẹ lálùbáríkà Àmín. very handsome very very ẹ sóríire Àmín. olójẹ wa Ògógó èèyàn nù ó fẹ́ràn Islam hali mi lè fẹ́ mọ yẹn kì í kírun kò kí ń kírun kò lẹ́sìn má nẹ́nà kùnà múra kọjú kí n gbẹ mú mi ṣeré o má nẹ́nà kùnà. sẹ́yìn nípa sóríire olóríire gbogbo yìí Dámilọ́lá nínú olóríire èmi jẹ́ kan nínú olóríire èmi jẹ́ kan èmi jẹ́ kan níbẹ̀ ní tèmi nínú olóríire
èmi jẹ́ kan. tó bá jẹ́ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. nínú olóríire èmi jẹ́ kan. nínú olóríire èmi jẹ́ kan. èmi jẹ́ kan níbẹ̀ ní tèmi. nínú olóríire èmi jẹ́ kan. mo ń fa ọ̀rọ̀ ìsìlámù lẹ́yìn méjèèjì lọ́wọ́ àti Dámilọ́lá. bá a bá pé kiriboto àmọ́ pé kiriboto. ẹ lọ pé kiriboto bó la ń wakọ̀ orin yìí lọ kò yọ yín lẹ̀. ẹ gbọ́ pioneer kìíní wọn lẹ jẹ́ ẹ sì ní ọ̀dà lórí gbogbo wọn. bẹ́ẹ̀ ni bá ti ṣera yín lọ́kàn kò sẹ́ni tí ó ta yín lẹ́nu. ẹ gbọ́ tí mo wí ọ̀rọ̀ ẹgbẹ́ tí ń ya bí ọ̀rọ̀ téèyàn fẹ́ bímọ ni yóò máa sunkún ọmọ máa sunkún tó bá ti lè rí bí kalẹ̀ báyìí ọ̀rẹ́ tó dé wọn tún yára wọn mọ́nu. aláwìyé gbogbo wọn là ń bá sọ̀rọ̀ papọ̀ ẹ sì gbogbo yẹn náà ni mo ránṣẹ́ sí lónìí pé ẹjẹ́ àjọ ṣọ̀kan ọlọ́run ní jẹ́ parẹ́ kálukú tẹ́wọ́ àdúrà rẹ̀ aṣíwájú ni gbogbo yín ẹ̀ ní dọ́mẹ́yìn nínú àsìkí ẹ̀ ní dọ́mẹ́yìn àmín. nínú búrújì ẹ̀ ní dọ́mẹ́yìn àmín. nínú àṣeyọrí ẹ̀ ní dọ́mẹ́yìn àmín. ẹni láàrí tó pọ̀ àmín. ọlá bẹ́ẹ̀ ti dúró yìí wọlá pé ọlọ́run kò sọ́tún kò sósì kò síwájú kò sẹ́yìn al-muhitu bi kulli shay'in inshallah. gbogbo nǹkan ọlọ́run rọ kiri ká ọlọ́run jájọ sóríire. àmín. Allahumma salli ala sayidina Muhammadin pẹ̀lú rẹ. wa ala alihi wa sahabi wa sallim. ya huwa ya man la huwa illa huwa ya man la ilaha illa huwa Allah ya huwa ya man la huwa illa huwa ya man la ilaha illa huwa ya man la huwa illa huwa ya man la ilaha illa huwa. Ya Allah, ya man la huwa, ya man la ilaha illa huwa. La ilaha ya man la ilaha ya man la ilaha illa huwa. Ya man la ilaha illa huwa, ya man la ilaha illa huwa. Illa huwa ya man la ilaha ya man la ilaha illa huwa. Láti bẹ̀ lọ, Allah, 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 Allah. Allah, 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 Allah. Ó ṣe gàtà lè ṣòrí ìdíwánú títí wá ní. Ìdíwánú tá a lè ṣù èèyàn tèmi yé lóyún. Ó ṣe ọlọ́run ọba tó ń ṣàwádọ́jọ́ òní. Allah, 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 oh Allah, Allah, Allah. Allah, 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 oh Allah, Allah, Allah. Allah jara ṣídà tó ìyàwó Spain. Torí pé bí o ti gbowó lọ́dọ̀.